Ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín ìṣẹ̀ṣe làgbà àṣà ni àṣà wa níbi tí a ti ń gbé ìṣẹ̀ṣe àti àṣà lárugẹ. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé iléeṣẹ́ Black Tribe TV àwa kì í bá wọn wú èèrà tí kò ní ọmọ nínú. Ìlú Ìṣararẹ́mọ òun ni a wà yìí ní ìpínlẹ̀ Ògùn níbi tí a ti ń dọ́ bí ẹdun tí a ti ń rọ̀ bí òwe. Orúkọ tèmi ni Ọmọ́wùnmí Abíọ́dún Àṣàkẹ́ Àdé ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjò Pàṣẹkẹrẹ ọmọ Àtìbà. Ẹ máa bá a ká lọ sínú agbami ètò. Kábíyèsí sà, ẹ bá dárúkọ yín fún àwọn aráalé. Orúkọ tèmi ni Ayedun Ifadare Owoduni ní tí gbogbo ayé mọ̀ sí Agbotifayo Empire. Ọmọ ìlú wo ni yín sà? Ọmọ bíbí ìlú tí a wà yìí náà ni mí, Ìṣararẹ́mọ ní ìpínlẹ̀ Ògùn. Kábíyèsí sà, ṣé àjogúnbá ni iṣẹ́ yìí ni àbí ẹ̀kọ́ iṣẹ́ Ifá yìí? Gbogbo ẹ̀ náà ni nǹkan tí mo jogún bá ni mo bá nílé ni. Bàbá mi àràbà ní àràbà ìlú ìní wọn kan tó kú. Orúkọ wọn Àṣegbẹ́rẹ́dowó ni àwọn wọn sí. Wọ́n jẹ́ abudu. So bàbá tó bí mi náà babaláwo làwọn náà. So orúkọ wọn Akíntúndé. So àwọn ni àrò Ifá ìlú yìí kó tó di pé àwọn náà wọ́n papòdà. So mo kọ́fá lọ bàbá mi tó jẹ́ àràbà, mo dẹ̀ kọ́fá lọ bàbá mi náà. So ìgbà tí mo ṣe tán secondary school bàbá mi mú mi lọ kọ́fá pé ẹ̀kọ́ ilé nìkan ò tó kéèyàn tún lè ní àwọn experience kankan. So wọ́n mú mi lọ kọ́fá, mo lọ kọ́fá lọ́dọ̀ ẹni tó jẹ́ ọ̀gá mi nísìnyí ibẹ̀ mo ti kọ́fá tí mo ti ṣe freedom tí mo ní certificate tí mo ní everything. So àṣẹdá gbogbo Ògùn state yìí. So ọ̀gá mi nìyẹn Famajente Majek Oracle gbogbo ayé mọ̀ sí Famajente. So òun lọ̀gá mi. So ibẹ̀ mo ti kọ́fá. Kí ni ìdojúkọ yín nídìí iṣẹ́ Ifá yìí? Ìdojúkọ ìgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ mo lè sọ pé anyway ìgbà tí wọ́n bí mi sínú ẹ̀ ṣá àmọ́ kan bíyàn sínú ẹ̀mí lónìí ní ìdojúkọ nígbà tí wọ́n bí mi sí ẹ̀mí mọ̀ pé mo ṣe máa ní ìdojúkọ yes. So nígbà tí wọ́n bí mi sínú Ifá mi lè sọ pé bí ìdojúkọ kankan ilé. So àwọn tí wọ́n ń fèsì ẹ̀ lè máa fèsì bọ̀ ọmọ kékeré làwọn ń gbà yẹn. Ìgbà tí mo lọ kọ́fá ìgbà tí mo máa dé ìdojúkọ gbà tí mo máa dé ó pọ̀ kó tó wá dé pé bí apọ̀ sí mi gan kú kó tó dé pé bàbá mi kú díẹ̀ bọ̀ kó dàbí torí kí ni ìbẹ̀rù ti bàbá torí Ifá ní ewé ló ń bẹ lórí iṣu la fi ń bẹ̀rù iṣu, bàbá ọmọ ìyá ọmọ ní ń bẹ láyé la fi ń bẹ̀rù ọmọ. Ètò òsì mọ́ ìbọn dọ̀pá adáfókó ńgbà tí ẹrù wágbọ̀n tó ń ṣe wọn kó lọ rúbọ. So ìdojúkọ lè fẹ́ wà nígbà tí wọ́n fi mí wà ṣùgbọ́n kò sẹ́ni tó lè sọ pé bí akínní bọ̀ ńgbà tí wọ́n lọ tán àwọn tó yẹ kó ṣojú ò ṣojú, àwọn tó yẹ wọ́n ṣojú nígbà yẹn tó yẹ kí wọ́n ṣe ẹ̀yìn wọ́n ṣe ẹ̀yìn. Ká dúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Ìdojúkọ pọ̀ babaláwo ni wá àwòdẹ ni wá. So ẹni tó bá máa jẹ́ ẹni tó bá fẹ́ kọ́fá ìdí nǹkan tó bá fẹ́ ṣe anything that you want to do má kàn sọ pé o fẹ́ mọ̀ díẹ̀, make sure that gbogbo ọ̀nà ló máa make sure pé o fi dúró. Má kàn sọ pé o mọ̀ díẹ̀, if not o lè kọ́ everything jọ at the end of the day tó bá lọ máa sọ pé àti sọ kìnìkan ni bó ṣe jẹ́ ní báyìí èèyàn fèsì ẹ̀ tó dẹ̀ lọ fún àtàdé wọn máa borí ẹ̀ lágbára Ọlọ́run tí yẹn jẹ́ dandan bó ṣe jẹ́ nìyẹn. Kábíyèsí ẹ bá sọ díẹ̀ nípa bí a ṣe ń tẹfá fún obìnrin torí pé a gbọ́ pé wọ́n ní obìnrin ò kì í wọ igbódù. Obìnrin ń tẹfá dáadáa. Igbódù tó bá sọ pé nǹkan bá pé nǹkan ní igbódù ibi tí a wà tá tẹfá fún yàn igbó fá tí a wà tá tẹfá fún yàn tí a gbódù wọlé òun ní igbódù. Ká fẹ́ tẹfá fọkùnrin jẹ́ nǹkan igbódù yẹn nǹkan wà tá à ń pè ní odù yẹn ló máa wọlé. Odù yẹn là á gbé wọlé tí ọkùnrin fi máa tẹ Ifá. Nǹkan tó bá jẹ́ obìnrin a ní láǹfààní àti gbé odù yẹn wọnú bẹ̀ yá wọ́n máa bọ odù kọkùnrin ẹ̀dọ̀ tẹ Ifá dẹ̀ wọ́n á sọ́kọ̀ bọ odù fún níta kó tó gbé odù yẹn wọ gbó Ifá. Tó bá ti gbé odù yẹn wọ gbó Ifá ó ti di gbódù tán. So tó bá yẹ pé initiation obìnrin ló fẹ́ ṣe wọn ní gbódù yẹn wọ gbó Ifá o torí kí ni obìnrin ò gbọ́dọ̀ lọ fojú kan odù èèwọ̀ ni. Reason ni lọ́fi sọ pé wọn lè mọ́bìnrin wọ gbódù nìyẹn ṣùgbọ́n tó bá yẹ kókó wọ́n ti mọ̀ kóbìnrin ló fẹ́ tẹfá ó máa wọ gbó Ifá odù ni ò ní fojú kan wọ́n á mú wọ inú gbódù tí wọ́n sọ yẹn bọ̀ odù yẹn ò ní sí ń bẹ̀ á dẹ̀ ṣe full initiation tó yẹ kó ṣe wọ́n á ṣe initiation fún wọ́n á ṣe gbogbo ẹ̀ obìnrin tẹfá dáadáa. ṣẹ́ra àwọn bàbá wa nígbà tó dé àwọn stage kan tó ń rí pé àwọn míì wà tó yẹ pé wọ́n máa kọ́ lájẹ̀ ẹ̀kọ́ tó yẹ pé wọ́n ti ń fi nǹkan yẹn wọ́n ti fi ń ṣe nǹkan míì nígbà wọn fẹ́ tẹfá fóbìnrin wọn fẹ́ tẹfá fóbìnrin àti wọn fẹ́ tẹfá fóbìnrin àti ní òun mú gbódù ọ̀tọ̀ nìkan tó máa ṣe sódú ẹ̀ lọ́yẹ́ sọ pé
lọ́ ṣe ń gbogbo nǹkan yẹn lọ́ ṣe ń dá àwọn nǹkan yẹn dáhùn tó bá tẹ wá fún obìnrin láyé ní ayé ìsìn gba àwọn àgbàlagbà ni ṣó ti yẹn báyìí sẹ́ àwọn àgbàlagbà ni wọ́n mú àwọn nǹkan yẹn wọ́n ń dẹ́kun nǹkan yẹn ni kí wá ìbàjẹ́ kó lè dẹ́kun òun lọ́ ṣe ń ṣe bẹ́ẹ̀ àtọkùnrin àtobìnrin òun ló lè tẹ̀fá tó dẹ̀ máa ní ifá títí ẹ̀ tó dẹ̀ máa lójú ifá tó bì so bó ṣe jẹ́ nìyẹn obìnrin lè tẹ̀fá ọkùnrin náà lè tẹ̀fá kò sẹ́ni tí ò lè tẹ̀fá obìnrin yóò wọgbó fá ọkùnrin á dẹ̀ wọgbó dù obìnrin tó tẹ̀fá fún èèyàn náà ó máa jólúwo ẹ obìnrin tó lè tẹ̀fá fún èèyàn ó ṣàwá láwọn tó tẹ̀fá fún alọ́gàá náà tó yín sìn alọ́gàá á ní àwọn tí wọ́n initiate ẹ̀ obìnrin rẹ̀ sọ pé bí yà òun kọ́fá ń sìn kó sọ pé wọ́n obìnrin lòun ti kọ́fá irọ́ ni ṣóyé sìn kò lè sọ pé àbóhùn yẹn bóhùn ṣe kọ́fà yóò obìnrin ló kọ̀ ń fa àbí tó bá kọ́ òòṣà ọ̀tọ̀ ifá ọ̀tọ̀ kò ní ojú obìnrin sìn ó kọ́ fákọ́ pé obìnrin lọ̀gá ẹ nídìí ifá tó bá kọ́ ẹ nífà òun kọ́ ló máa tẹ̀ ń fa o ó máa yìí mú ẹ lọ bá àwọn ọ̀gá ẹ ni tí ọ̀gá ẹ̀ bá símọ̀ ọ̀gá ẹ̀ máa lọ́mọ bó ṣe jẹ́ nìyẹn so tó obìnrin bá fẹ́ tẹ̀fá tó bá pé òkè ó lè pẹ́ yà ní godmother èèyàn normal ìgbà fẹ́ dẹ́nsìn ẹ̀ṣẹ́ àrà àwọn àwòtọ́jú obìnrin nídìí bẹ̀yẹn so tó bá ń fẹ́ tẹ̀fá tó fẹ́ tẹ̀fá fún yàn tó bá ti sọ ọbẹ̀ báyìí ló máa tẹ̀fá owó tó bá gbà lọ́wọ́ ẹ̀ ráìtì ẹ̀ ó ní láti lọ bá olúwo ẹ̀ mo lọ́ọ́ máa wo kan tó fẹ́ tẹ̀fá o tó fẹ́ wọ gbójú o so òun fúnra rẹ̀ tó wọ́n tẹ̀fá ó ti mọ gbogbo bó ṣe ń ṣe gbogbo activity yẹn ó ti mọ̀ ó ti mọ everything ó ti mọ gbogbo ẹ̀ ìgbà tó máa tẹ̀fá fóun náà kò yẹ kó ṣe nǹkan tó lè mọ̀ débi tó máa sọ pé bí akíní yẹn tó jẹ́ nǹkan tó jó ò lè mọ̀ but àwọn activity bí wọ́n fẹ́ tẹ̀fá wàá mọ̀ báyìí wàá mọ̀ tó wàá mọ̀ sí wàá mọ̀ gbogbo ẹ̀ wàá mọ̀ everything tó bá fẹ́ tẹ̀fá fún wáyé obìnrin nìkan ní pérégedé àwọn tó fẹ́ tẹ̀fá fún gan ó lè wọnú gbófá gan ní ìtọ́jú obìnrin tó ti bá yẹn sìn ó lè wọ gbófá ní ìtọ́ba sí ìtọ́jú jẹ́ ọmọ awo ó ní bí wọ́n ṣe máa ṣe ọmọ awo ni ó ń kọ́fá ni ó ní láti mọ gbogbo àwọn nǹkan yẹn spirit ni ó fúnra ẹ̀ gbọ́dọ̀ mọ̀ nítorí pé wọ́n máa dá àwọn èèyàn lóhùn bó ti yẹ kó ṣe ó gbọ́dọ̀ deliver tí ọ̀gá tó bá kọ́ tó bá fẹ́ kójú tì àwọn olèyàn gbọ́dọ̀ bàjẹ́ kò sí nǹkan tó gbọ́dọ̀ kó bá dé kó máa affect òun fúnra rẹ̀ náà kò lè fojú ródù wọn ọ̀dẹ́ tó sọ pé bí ó bí ẹ̀rọ sọ pé òun fẹ́ lọ bọ̀dù fún èèyàn kò ṣeé ṣe a máa bọ̀dù yẹn torí àtọkùnrin àtobìnrin nǹkan tó wà lọ́ máa ń fẹ́ bọ̀dù fún gan bí kò wà níta ni láfi bọ nǹkan tó máa fi bọ àwọn nǹkan tó máa bọ fún wọn. alẹ́ kìí pé bí a ń ṣe lọ́ máa ẹnìkan máa ẹni débi ń pa ní ọmọ tí ẹ̀kọ́ máa ń mú kí ni wọ́n sọ̀rọ̀ wá sọ pé èmi kò dé àwọn abásọ̀rọ̀ kò fi kíní kan sílẹ̀ mi ì sọ pé ìwọ ọ̀gá àwọn yìí ò ń ṣe kíkan jàre tá a gba bòmí lọ tó máa dẹ́kẹ́ gbogbo ẹ̀ ohun wọ̀nà oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ ẹ̀sìn so ká fi sẹ́nu ká dákẹ́ ni ìwọ̀n bá ní obìnrin lè tẹ̀fá fún yìí ó lè gba fá ó lè tẹ̀fá fún yìí tí mo lè bọ́ tó bá dáfá tó bá kọ̀ fẹ́ tó bá dáfá tó bá fẹ́ bòṣà mo lè ní àwọn ọmọọṣẹ́ mi lè bòṣà fún ẹ ẹni bọ̀ lè bọ ọmọ ọ̀ṣà lè mi fúnra mi ọmọ tí mo bí gan ọmọ ọ̀ṣà a lè bòṣà ká ṣe kí ni bọ̀ tó wá ní bó fẹ́ ṣe ní tẹ́tẹ́ ọ̀ṣà mi ò ní ṣe fún ẹ máa pa àwọn olóòṣà ni máa pè wọ́n wá bí I will invite them here wàá dẹ̀ wá ṣe òṣà ẹ wàá ṣe gbogbo ìjọba fẹ́ ṣe wàá ṣe ìdílé pé ní ọmọ tó bẹ yára baláwo sẹ́yìn kí náà fẹ́ ṣe nǹkan yẹn fúnra mi no àwọn ìtọ́bẹ̀sì sí nìyẹn Ifá náà dẹ̀ ló fún gbogbo wọn lóúnjẹ Ifá lamada tó máa ní ẹ lọ bọ òòṣà Ifá lamada tó máa ní ẹ lọ bọ Ṣàngó so bó ṣe wà sáàdì tọ́lọ́ so initiation of Ifá ọkùnrin ló ní bó jẹ́ nìyẹn. Kérésà kí ni ìwúlò ìrókè Ifá fún babaláwo. àdúrà gbà bó ṣe wà yìí àṣẹ òun ló jẹ́ fún gbogbo babaláwo Ifá kan nígbà wo bá kéré àwọn àgẹ̀ nígbà wo dàgbà lágbà àwọn àgùn táwọn lọmọ kékeré àwọn láàrin ọ̀wọ̀ ní ìpínlẹ̀ wọn gbà dáwọ́ olúwa rẹ̀ tẹ́lẹ̀ kékeré bí ti bó ṣe wà bí yìí àṣẹ ni fún gbogbo babaláwo tó bá kọ́fá tó bá tọwọ́ bí yẹ tó bá kó tọwọ́ bí yẹ tó bá kó tọwọ́ bí yẹ ó fẹ́ ṣe fírídọ̀mù lọ́dọ̀ ọ̀gá ẹ̀ wàá jókòó wàá dáfá wàá dẹ̀ sẹ́pọ̀n tó bá máa sẹ́pọ̀n nǹkan ẹ̀ ló máa fi sẹ́pọ̀n àṣẹ nìyẹn àṣẹ tó fi lé ẹ lọ́wọ́ nìyẹn tó bá fẹ́ wúre fún yàn tó bá ti nọ sí báyìí tó fi ṣe wúre fún àrí bẹ́ẹ̀ fún tínú bá bí ẹ pé bí ayé nǹkan ṣe kankan tó bá kọ ìdí ẹ tó kọ sí yàn nǹkan tó èpè tó bá ṣẹ́ fún àrí bẹ́ẹ̀ fún so àwọn bàbá wa bó ṣe wà yìí náà pé bí akẹ́kẹ́ lórí ìwò pé bí akẹ́kẹ́ lásán ni Ifá tún wà kẹ́kẹ́ tó ń ṣe pẹ̀lú ìrọ̀kẹ́ mo ní kékeré jẹ́ pé máa wà nù pọ́ọ̀sì máa ń mú dáàmú lè fi sápò tí máa ń lọ sóde Ifá wà tàtún ṣe sára ẹ̀ tàtún ṣe sínú ìrọ̀kẹ́ àárẹ̀ ìrọ̀kẹ́ mú dání
tẹ́ pé kò dìgbà pé àṣẹ ń dúró de kí fá ẹ̀ṣẹ̀ dájọ́ papọ̀ fi ṣe pé kakọ̀nà kakọ̀dọ̀ aná orígun àná dí àfi nǹkan tá bá fi sọ ó máa rí bẹ́ẹ̀ ṣọ́nà tá à ń sọ yé so ti babaláwo ni so bó ṣe wà ẹ́ sìn kò special kínní ni for priests eléyìí ṣe is not for herbalists so pastor lè dé lọ́sìn kó máa jáde kó lóun mú rọ̀kẹ́ dání ṣọ̀pọ̀ extra agbára ló jẹ́ fún babaláwo kò mọ́ ètò wà lára ọ̀pọ̀ àwọn fáwà tá à ń ṣe ọ̀tọ̀ bá mi pẹ̀lú báyà babaláwo tí ó jẹ́ pẹ̀lú ìrọ̀kẹ́ ọwọ́ ẹ yẹn àwọn àgbàlagbà àwọn tọ́jà àwọn bàbá wa tọ́jà àwọn náà tẹ̀sí ọlọ́wọ́ dẹ̀ jẹ́ ká gbẹ́sẹ̀ dé ibi àwọn àgbà so bó ṣe jẹ́ nìyẹn. ẹbí ìsàlẹ̀ bá wa kí odò òtúrúpọ̀ méjì tó jáde lọ́dún. òtúrúpọ̀ méjì tó jáde lọ́dún nìyẹn àwọn babaláwo tó máa ń pè ní ọ̀gẹ̀ méjì tó máa ń pè ní ọ̀gẹ̀ méjì so ìkọ́ tí fáyẹn sọ ìfáyẹn lóhùn rere gbogbo fún gbogbo àwọn oníṣẹ̀ṣe pátápátá àwọn onífá sọ ọ̀gẹ̀ méjì fádẹ̀ lóhùn àwọn tí wọ́n wojú ọlọ́run fọ́mọ Ifá ní òun máa dá wọn lóhùn gbogbo wọn náà kó ní kálukú lọ bọ fá kó ní kálukú dókè pọ̀n rí ẹ̀mú tí ó bá tí ì ní fá kó tẹ̀ fá kó bọ fá kó ṣèjẹ ẹ̀mú fún fá fanífá máa dánú kálukú lóhùn Ifá lóhùn rere gbogbo fádẹ̀ lóhùn péré ìbejì àwọn tọ́dẹ̀ ní ìbejì náà kó lọ bọ ìbejì kọ́bọ̀ bèjì kọ́ lẹ́wà kọ́ ní gbogbo ẹ̀ Ifá ní mo ṣíjú wọ́pọ̀ àmìyàn tó koríko méjì ńlò àwọn ẹ̀pẹ́lẹ́ngẹ́ mo ṣíjú apá mi ò sì koríko méjì ńlò àwọn ẹ̀pẹ́lẹ́ngẹ́ adáfótù yóò pọ̀n péjì wálé ayé ẹbọ lọ́ní ọrú ẹbọ lọ́ní ọ̀ṣì mo lè níyàn yóò bí ara oko mo lè jàmàlà bí oníṣàn kó mo lè rẹ̀ gbọ́n kan bí abéjì rẹ lọ́mọ táyé mo yìn o àrà yìn kẹ́hìndé mo yìn o àrà yìn so òṣùrùpọ̀ méjì ló sọ bẹ́ẹ̀ wọ́n lọ́gẹ̀ méjì ká lóun péré wọn gbogbo àwọn tí gbogbo àwa oníṣẹ̀ṣe pátápátá àti babaláwo àti oníṣègùn àlógèdélẹ̀ sí ọ̀gẹ̀ méjì ọkọ̀ tó sọ ó pọ̀ Ifá ní ká gba àtàjá oníṣẹ̀ṣe náà pátápátá tá à ń ṣọdún ká gbọ́n lẹ́yìn máa ń sọ nǹkan nínú program tí máa ń ṣe ká má máa wo àpá tí wọ́n bá tiẹ̀ gbèjà wa káwa náà máa ń rìn dìn káwa náà gbèjà ara wa kí bá kó lè túbọ̀ gbèjà wa ká dẹ̀ jókòó ti Ifá ká dúró ti Ifá dáadáa ká mọ̀ pé Ifá là ń ṣe ó bá jẹ́ babaláwo ló wá fẹ́ jẹ́ pásítọ̀ tó bá máa jẹ́ kí n jẹ́ pé wo ní ká máa ń da àwọn òdàkọ̀ ọmọ tí wọ́n ń ṣe àwọn nǹkan yẹn lókì wọ́n lẹ̀ ń sọ pé ìkànṣe ní gbogbo nǹkan yẹn fi ń tọrẹ kò ṣe pé bí èèyàn dájú èmi ò máa ń sọ ìdájú kọ́ ẹ bá dùn pé bá jọ máa ṣe ká fún ìpè àyẹ̀wò ní ká máa bárúkọ àwọn kan jẹ́ Ifá ní ẹni bá gbọ́n ṣáré ẹran lọ́gbọ́n ni wọ́n ń gé fún béèyàn bá gọ̀ lágọ̀jù wọ́n fẹ́ràn wèrè lọ́wọ́ ọgbọ́n díẹ̀ wèrè díẹ̀ dáfótó tòpòrò tí ń sọmọ ìyá èrè tó ń poro ó bá pa wa rẹ̀ dá tí ò lè lọ́mọ lẹ́yìn bí èrè abọ́mọ yọ́yọ́ Ifá ọlọ́gbọ́n méjì náà ló sọ bẹ́ẹ̀ lọ́gbọ́n méjì ló sọ bẹ́ẹ̀ Ifá tí ṣe nǹkan tó lọ́gbọ́n méjì sọ ó sọ ló bá níbi ṣe ti bá ní àwọn babaláwo ká gbé bá lọ́dún ọ̀la wá pé ọdún tó ń dẹ̀ máa jà fún wa pé ọlọ́gbọ́n ní ìṣòro ọlọ́gbọ́n ọ̀mọ̀ràn ní ìṣòro ọmọràn adá fún fakọ̀ ń lọ́ta yẹ̀kùn láìkú ẹbọ lọ́ní ó ṣe ǹjẹ́ rami ṣòro lẹ́kùn ẹyin rami ṣòro lẹ́kùn ó ẹyin Ifá yẹn ní sórí ibẹ̀ ó ní sọ̀rọ̀ ká máa sọ Ifá yẹn kéèyàn gbọ́ ká gbọ́n nínú ká gbọ́n lẹ́yìn òní Ifá sọ ká máa gọ̀ wáyé rí ibi sẹ́yìn ẹ̀ kíníkan kan ṣó ní wà àwọn kíníkan kan ṣó ní wà wọ́n ń ṣe léyàwó máa sọ pé happy barak for my Muslim fans happy Christmas for my kíníkan fans ọ̀rọ̀ nìyẹn àwọn máa ṣe ṣe dé àwọn òní kí wa wọn kí wọ́n ṣe kọ́kọ́ ẹ̀yìn náà máa ní happy kíníkan wọ́n irú ọ̀rẹ́ ọ̀dẹ̀ wo nìyẹn gbogbo àwọn àbáwọn aláwọ̀ wọ́n ti brainwash wọn láwọn ọgbà yẹn but most of you àwọn bàbá ti rán yín ní school ẹ ti lọ school ẹ ti mọ̀ tó àtòsí kí ló dé tó ń wà pa gbogbo àwọn wọ́n brainwash àwọn ní àwọn ọgbà yẹn ẹ̀yin ọmọ tí bàbá wọn á rán most of people sì gbogbo àwọn babaláwo àwọn young babaláwo sì all these days you don go school ẹ̀yin tún ẹ̀yin gan ẹ ti wà ó kẹ́ ti rán ọmọ àwọn ìwà kan àti ẹgbẹ́ kò yẹ kí wọ́n máa bá lọ́wọ́ priest I'm not talking about herbalists tó bá ní church ó lè ní àti babaláwo ní ilé ìjọsìn tiẹ̀ so gbọ́dọ̀ mọ̀ pé bó ṣe wà nìyẹn kò bá ní ìjọsìn kò tó ń control class ṣé wà kí ló fẹ́ sọ fún wọn ṣùgbọ́n sọ fún wọn pé ẹ lọ máa ṣe so Ifá yẹn sọ̀rọ̀ sókú ọ̀sán bá ní pé ká máa kìlọ̀ ilẹ̀ máa ṣú. kábíyèsí ọjọ́ mélòó lèèyàn fi máa ń tẹ Ifá tí èèyàn máa ń lò ní ibùdó. láti tẹ ẹ̀gún fẹ́ tẹ Ifá o fẹ́ tẹ Ifá o fẹ́ ṣe Ifá initiation there's nothing you can do less than 3 to 4 days now anybody can tell you say it's 7 days anybody can tell you that it's 9 days anybody can tell you say it's 16 days it depends. ní ìgbà tí ọkọ̀ ń tẹ Ifá láwọn ìgbà yẹn bá ṣe gbọ́ 16 days ọjọ́ mẹ́rìndínlógún òun ni ṣùgbọ́n nígbà tó yá eléyìí ń sọ̀rọ̀ ọ̀làjú ìgbà tó ń yá ẹni tó ń lọ bí iṣẹ́ tó fẹ́ lọ bí iṣẹ́ wà tó yẹ kó fẹ́ lọ sí ibi iṣẹ́ ìjọba tó dẹ̀ wà tẹ Ifá so nǹkan yìí 16 days yẹn wọ́n fẹ́ àwọn tó ń tẹ̀ fẹ́ fúnra wọn ní sinmi
torí gbogbo stress wà ń bẹ́ẹ̀ ni bọ́n pàtàkì ni pé kẹ́ni tó fẹ́ lọ síbi iṣẹ́ ìyẹn ń lọ bí iṣẹ́ ẹni tó fẹ́ lọ sí kíni ìyẹn fẹ́ lọ síbi tiẹ̀ báyìí nǹkan táwọn lè ṣe nǹkan yóò ju nǹkan táwọn lè ṣe fọ́jọ́ 9 lọ ẹ ká gé kéré nígbà tó ń gé kéré tó dẹ̀ tó dẹ̀ ni pé a ti ń ní week a ti ń ní days ọ̀sẹ̀ ti ń wà nínú pé kí n lọ́sùn pé ẹni báyìí ọjọ́ máa ló máa lọ́jọ́ méjì lórí mi fi máa free 3 days ní fi máa free ó dẹ̀ fẹ́ ṣe initiation ó dẹ̀ fẹ́ tẹ̀fá ó dẹ̀ ṣe kókó tẹ̀fá nígbà tó yá láti 16 days wọ́n sún sí 9 days láti 9 days wọ́n sún sí 7 days láti 7 days wọ́n sún sí ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin so nínú yẹn kò lè cut tó rọ́ máa ṣe ìta ìje ṣẹ́rí ìta ìje yẹn tẹ́lẹ̀ 16 days yẹn ìta ìje ìsan ìtàdógún òun ni so ọmọ ìdílógún náà dẹ̀ rí òun ni Ifá so nígbà so ibi tí wọ́n sún dé yẹn kò lè yẹ so tó bá dọjọ́ ìta yẹn tó fẹ́ ṣe ìta Ifá yẹn òun ló máa kíje mọ́ ìdí tó yẹ kọ́ kíníkíní yẹn wọ́n máa kí mọ́ nǹkan yẹn wọ́n máa ṣe lẹ́yìn tó bá ṣe ìta wọ́n á ṣe nǹkan yẹn nǹkan tó yẹ kọ́ ṣe ní kíní yẹn just normal small thing ni ó wọ́n á ṣe nǹkan tó yẹ kọ́ ṣe ní 9 days yẹn náà wọ́n á ṣe sàn yẹn náà ìtàdógún yẹn wọ́n á ṣe gbogbo ẹ̀ pọ̀ ìdódẹ́kù wọ́n á kọ́ dẹ̀ sọ pé kó dẹ̀ wá ṣe kí ló ń pè wọ́n á kọ́ dẹ̀ rẹ pé kókó wá jáṣọ fa ni àwọn kan á ní kó wá paná dù so báyẹn àwọn kan paná dù lọ́dọ̀ wọn báyìí jáṣọ fa so gbogbo àwọn kan yẹn so nǹkan tó fà á nìyẹn so lè lómi lè dé bí mi nǹkan tẹ̀ ń sọ ìgbìmọ̀ àyàn kátà rẹ̀ lóbi sọ pé sir you said 4 days and yes you know that so some people tell me say na 7 days ọ̀gbẹ́ni ṣebí na me wan do initiation for you èyí táwọn fẹ́ẹ́ fẹ́ fún ẹ ìdí èmi sọ fún ẹ yẹn òrùkọ tó bá dẹ̀ lọ síbi tó ti lọ ṣe ìkọ́ ẹ̀ ń bẹ̀ ìbáyẹ̀ àyè gbà ẹni tó bá ń lọ ibi iṣẹ́ ìwọlé o lè lọ níbi iṣẹ́ fún 7 days kọ́ máa sáàkì ẹ pẹ̀lú ìwọ̀ tó ṣe pé odùfà ẹ tó bá ti bí ẹ lọ́tọ̀ máa yọ ìwọ̀ tó bí ẹ látọ̀run yẹn gángan lé ewọ ẹ ò normal tẹ́ pé nǹkan tó bí ẹ odùfà tó bí ẹ lọ́tọ̀ máa yọ ìwọ̀ tó bí ẹ látòdì ọ̀run wá sílé ayé èwọ̀ ẹ rèé o èwọ̀ ẹ rèé nínú odù ẹ lọ́tọ̀ máa yọ ètò important ni bí wọ́n máa sọ fún mi ó lè má ju 6 7 márùn-ún mí gan ọ̀gá bí mo ti kọ́ bá gan tó bá ká ìwọ̀ tó gbọ́ bá ká àmọ́ tó fọ̀pẹ̀lẹ̀ tún léwu pé èwo gangan ló bẹ́ẹ̀ ni gan lọ ó lè má ju 3 4 lọ tọ́gà máa yọ̀ ń yẹn nǹkan tó bẹ́ẹ̀ dáìmù yẹn látòdì ọ̀run ojú ẹ̀yìn lọ́sùn máa bọ́ èèwọ̀ fún gbogbo babaláwo wọ gbogbo anybody tó bá ti tẹ̀fá ìwọ tó bá tẹ̀fá wọn kà ẹ̀kún pé most of it kò ń ṣe àwọn yẹn ò kì í ṣe nǹkan jíjẹ kì í dẹ̀ ṣe nǹkan mímu so tọ́ba a máa ń pè ní àkànú èèwọ̀ lọ́dọ̀ wa ń bí so nǹkan táwọn mi máa ń kà so a máa ń kọ́ lórin àdèmà tún ṣàlàyé ẹ̀ fún wọn a máa ní àtẹ̀ràn iye àtẹ̀ràn o kó tún ra rẹ̀ tẹ̀ o àwò tẹ̀ràn kó tún ra rẹ̀ tẹ̀ ọmọ ìgbẹ́wọ́ olúba rẹ̀ dáràn àtẹ̀ràn iye àtẹ̀ràn o kó tún ra rẹ̀ tẹ̀ o àwò tẹ̀ràn kó tún ra rẹ̀ tẹ̀ àwòrìgbẹ̀wọ́ olúyè rẹ̀ dáràn àtẹ̀ràn iye àtẹ̀ràn o kó tún ra rẹ̀ tẹ̀ o àwò tẹ̀ràn kó tún ra rẹ̀ tẹ̀ gbígbé lọ́tún o ṣé kò yà sósì àtẹ̀ràn iye àtẹ̀ràn o kó tún ra rẹ̀ tẹ̀ o àwò tẹ̀ràn kó tún ra rẹ̀ tẹ̀ kó má ya wulẹ̀ sódì àtẹ̀ràn iye àtẹ̀ràn o kó tún ra rẹ̀ tẹ̀ o àwò tẹ̀ràn kó tún ra rẹ̀ tẹ̀ mi kó dò bá kún o kó má wọ́ wò àtẹ̀ràn iye àtẹ̀ràn o kó tún ra rẹ̀ tẹ̀ o àwò tẹ̀ràn kó tún ra rẹ̀ tẹ̀ mi bójò bá ṣú o kó má wọ́ wò àtẹ̀ràn iye àtẹ̀ràn o kó tún ra rẹ̀ tẹ̀ o àwò tẹ̀ràn kó tún ra rẹ̀ tẹ̀ kó má súré gúngì rẹ̀ kọ̀ àtẹ̀ràn iye nǹkan yẹn bí 9 ni àwọn kan máa kọ́ lọ́kọ́ táìmù máa lọ nítorí àwọn kan yẹn ni pé àwọn kan bẹ̀ a sọ pé ọmọ kì í gbé ọwọ́ kó lu bàbá ẹ̀ ọmọ tó bá gbé ọwọ́ tó lu bàbá ẹ̀ ó dáràn ni ègún ni èpè ni so ẹ̀sìn ti tẹ fáǹsì dáàdì yẹn wọ́n sọ̀rọ̀ kí ni wọ́n ṣe mí ó lọ lu bàbá ẹ̀ ó jẹ́ wọ́n nínà àwọn kì í gbé ọwọ́ lu bàbá ẹ̀ àwọn kì í gbé ọwọ́ kó lu ìyá ẹ̀ ìwọ tó bá lu bàbá ẹ̀ ó jẹ́ wọ̀ ìwọ tó bá nà ìyá ẹ̀ ó jẹ́ wọ̀ má ṣe bẹ́ẹ̀ òun ni so àti sọ pé tó bá gbégbé lọ́tún kó yà sósì ìtumọ̀ ẹ̀ òun ni pé ó wọ̀ gbàdúrà máa kí ló ń jẹ̀lẹ̀ bẹ́ẹ̀ wá lọ síbẹ̀ ó sá lọ àtúntò tẹ́fà kò ti tẹ́fà kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ ó fẹ́ sá lọ síbẹ̀ ó lè jẹ́ wéèrè ló já ń bẹ̀ wéèrè omi tó tẹ́fà olùwéèrè bá bù ẹ jẹ ó máa wá solution ni tódò bá kún máa wẹ̀ wò odò kún sìn ó mọ̀ ń wẹ̀ ó wá ní kò ti tẹ́fà kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ lọ bẹ́ sínú ẹ̀ ẹni tí lè ṣe ẹ́ odò kò sí tó kàn pẹ̀lú kò tẹ̀fà tí òjò tí ó bá ṣú pé òjò ṣú ìjì ń jà gbù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 
igi ti ń dá nínú ìjì onírúkọ
igi lè dà kẹ́ni ìṣẹ̀lẹ̀ wọ́n lè lọ́kọ̀ drive lọ́sìn kí oríkó àtẹni tó tẹ̀fá gbogbo ìkọlẹ̀ tó bá ti gbọ́dọ̀ ra park gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ tó bá ti mọ́ ra máa lọ àwọn òkè ń sáré bí igi tó rẹ́pọ̀ igi tó gé lórí tó dùbú báyìí kò wá lóun ṣeré òun sáré gúnlẹ̀ ẹsẹ̀ èèyàn bá yẹ ó lè kàn láti bẹ̀ má mú ayáwó lẹ̀ sódì ìdìbò pé má mú ayáwó lẹ̀ sódì yẹn ni pé ìyàwó babaláwo ìyàwó pásítọ̀ ìyàwó àfà gbogbo wọn lọ ní nǹkan tí ò dá lọ ní àwọn kan burúkú lọ́wọ́ gbogbo wọn dẹ̀rẹ̀ oníkàlùkù ló máa ń jowó ìyàwó ẹ̀ pásítọ̀ tó ní nǹkan tó kò lè burú sí kó má ní nǹkan tó fi ṣàgbára bó ṣe ń bẹ́ ó lè máa bá sọ̀rọ̀ kúrò bí a ṣe lè wà tẹ̀ tí ń ṣe nǹkan tó bá sọ́nà fún ẹ bàbá yìí ni káàfà náà tó bá fẹ́ kí nìkan ni so babaláwo bá ṣe bójú wá ṣe tutù tó bẹ́ẹ̀ la burú sí a lè rí kókò báyàwó sọ̀rọ̀ ẹ̀ ní ìkọ̀kan wa lè mọ̀ pé a lè sọ̀rọ̀ sínú atẹ́gùn sísìn sí ọ̀kan sì yìí ní 7 àárọ̀ kó tó di 12 àárọ̀ máa dákàrà lé onítàn kò kẹ́ ní nǹkan bá ṣe so má mọ ayáwó lẹ̀ sódì gbẹ́nàgbẹ́nà má bá yàwó ẹ̀sùn má dòyàwó ẹ̀ gbẹ́nàgbẹ́nà làwọn tó ń ṣe irú kinní tó wà lọ́wọ́ wa yìí àwọn tó ń gbé kinní má bá yàwó wọn ní nǹkan àwọn tó ń gbé irú àwọn kan báyìí àwọn art nǹkan báyìí àwọn gbẹ́nàgbẹ́nà àwọn tó ń ṣe agbára gidi wà lọ́wọ́ wọn àwọn igi tán lè fi mí nínú igbó wọ́n máa pé òun fi igi mí máa ya wọ́n máa ya kó tó get kó tó fẹ́ get kó tó kúrò àwọn kinní ìgbà mi wọ́n máa pé òun sí àmì nǹkan tó mọ ohun ẹ̀ dáadáa yes so ohun tí wọ́n pè fi igi tó fi ya ẹ má pè fẹ́yàn nǹkan so gbogbo àwọn kan kànú fún gbogbo ẹni tó bá tẹ fá òun nìyẹn so ó lọ jẹ́ déédéé báyìí fẹ́ni tó bá tẹ fá òun la máa ń sọ gbogbo àwọn nǹkan yẹn fún so bó ṣe jẹ́ nìyẹn. ìsà kí ni àmọ̀ràn fún gbogbo àwọn tí wọ́n tẹ ifá tí wọ́n pa ifá wọn tì àti àwọn tí wọ́n tọ́jú ifá wọn. kò sí nǹkan tó jẹ́ advice tèmi fún gbogbo àwọn youth tí wọ́n tẹ ifá náà kò ju pé most of people wọn náà tí mi bá ti fẹ́ tẹ fún ti believe tóun bá ti tẹ fá kóun dẹ̀ máa kàn máa lówó lọ ni àwọn míì sọ ẹlòmíì tí ìbílẹ̀ oògùn owó nìkan yẹn ṣẹlẹ̀ ń bílẹ̀ pé tóun bá ti tẹ fáwọn ṣẹ́ṣu owó ni but èmi lè sọ pé bẹ́ẹ̀ ni kò dẹ̀ tún ṣe bẹ́ẹ̀ ṣe ti yé ń sìn a lè pè fá ní pé oògùn owó a lè pè fá ní pé oògùn owó a dẹ̀ lè pè pé atọ́nà ẹni òun ni fá ifá títẹ̀ ó jẹ́ nǹkan tí ó máa sọ fún ẹ bó ṣe yàn pín látòdì ọ̀nà tó dẹ gbọ́dọ̀ gbà láti là nílé ayé láti lè jẹ́ kí ọ̀nà ẹ̀ kó là débi nǹkan eré kó tú ẹ lọ́wọ́ nǹkan tó dẹ gbọ́dọ̀ sá fún láti jẹ́ kọ́nà ẹ̀ kó là tí ẹ bá ti wá gbọ́ gbogbo nǹkan yẹn ẹ wá sọ fún mi bí ò ṣe ní lọ́nà tiẹ̀ lọ kórè ẹ bá ti burú láti òde ọ̀rọ̀ ẹlòmíì ó ti fúnra ẹ̀ ló ti yàn lọ́rọ̀ bí òun ṣe bọ̀ ní ayé yìí o owó òun ò ní o kóun kọ́ pẹ̀lú ayé ni o owó òun ìbára lóun ṣe fẹ́ lò lé ayé tó bá tẹ̀fà tó bá fẹ́ pín òun yẹn yípa ló lè wá lè rí nǹkan tó da pé nǹkan tó da ń ṣẹlẹ̀ láti wá fẹ́ ní nǹkan yẹn tó bá tẹ̀fà ìpín yẹn sì máa yí padà kò sí bó ṣe lè dárí yí padà lábẹ́ bó ti wù rí kó báyìí pé kí fẹ́ bá yín fẹ́ o tó bá ti gbọdọ̀ tọ́jú kò báyìí ni tọ́jú fáì dáadáa tó ń tọ́jú fáì dáfá rúbọ ṣe nǹkan tí fáì ní kò ṣe ìgbé fáì ṣe oríṣiríṣi gbogbo nǹkan yẹn Ifá ń tún orí ṣe àtúrí ṣe lóde ìbíní àtúnṣe Ifá ń tún orí èèyàn ó máa bá ẹ tún pin èèyàn dandan nìyẹn ó máa báyàn tún pin èèyàn á bá tún yàn wá pè lóògùn òwò tó tẹ fáǹsìn lẹ́yìn nígbà tó tẹ fá ọwọ́ kan wọ́n ti paná o ti mú òpaná dù o jáṣọfá o ṣe everything o ṣáájú bójú oṣù lẹ́ẹ̀kan àbí kíkan ló ṣí tó bọ fáì pẹ̀lú ẹ̀ tó ṣe gbogbo ẹ̀ Ifá ò ní máa wò ẹ̀ Ifá ò ní jẹ́ kó má san àwọn ọ̀pọ̀ ẹni nídìí owó tóun bá kẹ́ ń ṣe kí bí akọ̀pẹ́ láyé kẹ́ni ẹgbẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ àṣetò owó náà mọ́ nǹkan tí ìjà aṣọ Ifá yẹn bó ṣe dàdí ẹlòmíì bá jà wọn tètè wájà tó ń fa kò ní lọ owó kò bóun ṣe tẹ́yẹ̀ kóun dẹ́ máa lówó lọ ṣe mí máa àbádọ́n ní fáyẹ̀ sọ́dọ̀ ẹni tó tẹ fá fún ṣe ló máa sọ yẹn di kí á ti kà á máa ṣọ́ fáyẹ̀ bẹ́ẹ̀ tó bá tẹ fẹ́ yẹ kó gbé fáyẹ̀ lọ lé kó gbé fáyẹ̀ délé kó máa wúre kó bá jí làárọ̀ ṣí kó fi wúre tí ìyàwó ẹ bá débẹ̀ kó ṣí kó fi wúre táwọn ọmọ ẹ bá débẹ̀ kó ṣí kó fi wúre Ifá òkè nígbà tí ń ṣe pé yẹn ló jáǹjọ ni àwọn tó bá wẹ̀ tó bá fáyẹ̀ o lè gbé pẹ̀lú tó fáyẹ̀ ni wà gbé bẹ̀ wà á wúre àwọn ìyàwó á wúre ń bẹ̀ wọ́n á wúre ń bẹ̀ bí fẹ́ ṣe wà nílé ẹ tó fi ń wúre lójoojúmọ́ ẹ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ fún Ifá Ifá máa gbọ́ bóyá ń sọ fún Ifá máa gbọ́ fọlọ́run là lódò ràmúlò fáwọn lódò ràmúlò bàrẹ̀ àgbọ̀n lè kákàpọ̀ jí ní kùtùkùtù òwúrọ̀ olóhùn olówó lọ́wọ́ Ifá ní kò fọ̀rọ̀ ẹ̀ lọ́hùn ni akákò jí ní kùtùkùtù olóhùn òní lè Ifá ní kò fọ̀rọ̀ ẹ̀ lọ́hùn jẹ́ aládé mo á fọ̀rọ̀ mi lọ ẹ̀ àlọ́ mo fọ̀rọ̀ mi lọ ẹ̀ kí n ní gbogbo eré àlọ́ aládé mo á fọ̀rọ̀ mi lọ ẹ̀ wà lọ so o kò tẹ́fà wá àbádọ́rẹ̀ sọ́dọ̀ olúwẹ̀ ẹ̀ tolúwẹ̀ bá ń ṣe ìwúre ń bẹ̀ Ifá iná àmà ṣiṣẹ́ fóun náà so wàá gbé fáyà lọ wàá lè sọ fáyà nírú mi o kò tí ì ní accommodation àti sọpọ̀ fẹ́ gbé fáyà síbí kan but everything I gbọ́dọ̀ máa check on bá Ifá mi ṣe ń lọ tó bá dẹ̀ ráyè
lọ síbẹ̀ náà lọ wúre ìwé tó ń sọ fún ẹ pé fáwọn mi kì í gbé ẹ lórí báyìí ni ò tí ì ṣe Ifá yẹn á ṣe nǹkan yẹn fún ẹ o lè gbé òun sí inú ilé ìwọ gangan fúnra rẹ tó síwọ fúnra rẹ tó kọ́ ayọ̀ ilé abọ́dé pápá ló ń jẹ́ ọkùnrin gbọdọ̀ yóò tàn wọ́n fọrùn jórù jáfọ́ Ọ̀rúnmìlà Ifá ń ra òun relé ayé ọ̀rọ̀ dùn mí ọ̀rọ̀ kan tó ń dàn kápò a máa dùn kíníkín Ifá ẹni ní kíni ọ̀rọ̀ tó ń dùn akápò ìwọ tó tẹ Ifá lákápò Ifá ọ̀pẹ ní babaláwo ń bẹ̀ o akápò ni ẹ wọ́n tó bá tẹ Ifá akápò Ifá ni ẹ ọ̀rọ̀ tó ń dùn ẹ ọ̀rọ̀ kan tó ń dùn so bóyá o lè jí lára wá kò ronú nǹkan yẹn ń dùn ẹ wà á dé Ifá nǹkan yẹn tó sọ Ifá báyìí mo fẹ́ báyìí Ifá nǹkan àwọn pé ẹni yìí fẹ́ nǹkan bẹ́ẹ̀ òun mọ̀ ó yá kórìbà fún kórìbà bọ̀ nígbà ó ti gbé báyìí sọ́dọ̀ kìíní ẹ ọkọ̀ láàárọ̀ ọṣẹ ló ń bù sórí ṣá òun ni ọṣẹ ṣá òun ni bóyá nǹkan ń jẹ lọ́wọ́ mọ̀ ó gbé báyìí kó da bóyá wọ́n ń jẹ lọ́wọ́ bóyá wọ́n ń jẹ kíní kan tó bá jẹ lọ́wọ́ ọṣẹ ò lè ṣiṣẹ́ tí ìdíwọ́ bá wà ní gbogbo àwọn ọṣẹ gbogbo kọ́ bu omi àtòrórófẹ́ ẹjọ́ la bẹ́ẹ̀ ta lọ àwọn kan mi ò ní ṣe so nǹkan tó wà bẹ́ẹ̀ ni most of guys gbogbo ẹ̀ náà kò ṣe pé bí akaba ti tẹ Ifá o tọ́jú Ifá ẹ o ṣe pé bí akaba ti tẹ Ifá ṣá kówó kọ̀ máa dín ni àgbẹ̀yẹ àwọn fáàgbìn tó wà lọ́dọ̀ mi bí báyìí àtẹ̀lé àwọn mi tó yẹ pé àwọn tẹ̀ ríṣà sáwọn ọmọọṣẹ́ mi tó máa gba nọ́mbà àwọn yẹn bá wọn máa ṣàdúrà sí mí ìyàn àpè mí ìyàn àwa monthly consultation mí ìmàṣẹ́ lómi kò dá tó bá ti tẹ Ifá báyìí olùbẹ̀ kó máa rówó lọ ìmí kẹrin rówó ó depend bá ṣe tẹ Ifá báyìí ìgbà lógún owó mi ti dé ó depend owó bá ṣe yàn wá ní bóyá tẹ́yẹ̀ ló ti pa àwọn ìwọ̀ yẹn mọ́ ẹ̀ ó ti èmi ò ní tọ́jú Ifá yẹn mọ́ ó dẹ̀ ṣe rówó yẹn lọ ó di ìgbà tí problem kékeré bá ṣẹlẹ̀ sí kó tó mọ̀ ṣe Ifá tó olúwẹ̀ kan lè ti kú ọ̀ Ifá yẹn kọ́kọ́ má dà mọ̀ mọ́ tí problem bẹ́ẹ̀ bá máa dé ó lè irú wọn lọ́mọ àwọn olówó lánàá wọn ò ní mọ́ Ifá yẹn ń gbé ẹ̀kan tó gbé yẹn tó ṣe yẹn tó ń bless yẹn tó yẹn fi ń dé time tó tẹ èmi bóyá tẹ̀lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn ló ń bẹ̀rẹ̀ sí ní rówó yẹn bẹ́ẹ̀ dà ṣe yàn wọ́n ni pé ṣàkọ̀ tẹ̀ báyìí yọjà wá tẹ̀ báyìí ó ti rí break light nìyẹn bó ṣe ń rí lọ yóò tó pé òun ti tẹ̀ nǹkan tó tẹ̀ yẹn kò sí lọ́wọ́ ẹ̀ ó wà níbì kan wà á filẹ̀ wà á dọ́dọ̀ kí nìkan wá sọ pé olúwẹ̀ ti là mọ́ débẹ̀ wọn ọ̀dá fáyẹ̀ bọ̀ kò débẹ̀ kó má dé fáyẹ̀ gan lọ́pẹ́ kó bá gbé fábí fún ẹ lọ Ifá onífá ló ń bọ bro Ifá onífá ló ń bọ o fọlọ̀ tó ló ti ń lówó o ti rò pé nǹkan tó ṣe ó ti lọ bó ṣe yọ̀ọ́ dárí ṣìnàpù gan àbí màtẹ́ gan ò rà fọlúwẹ̀ ó kọ́ ṣe tiẹ̀ lọ èmi gan tó bá pé kólúwẹ̀ ojú ìmọ̀ àtúnṣe sá lọ pé kólúwẹ̀ má mọ̀ pé òun ti lówó lọ́wọ́ ìyẹn tún kọ́ gbogbo ẹ̀dá ó dáwà ń rí dáadáa àwọn àdúgbò pé àwọn àdínkù tó dáa àtọ̀rọ̀ jẹ lọ́wọ́ wọn bí wọn pé kọ́sọ́mà pé Ifá ní sọ láì consult Ifá ló fi kọ́ yù sí your Ifá say you should do kìnnìkan ó tí o òsì tó kọ́ mi Ifá wà ń bẹ́ẹ̀ ni if you no call me say olúwa àwọn tó ṣe kìnnìkan kí ló ebi ò pa mí màmá mi kò ní burú fún babaláwo kó béèrè ẹbọ àná babaláwo tó bá ti ń béèrè ẹbọ àná ebi ń pa ni yes so bó ṣe jẹ́ nìyẹn. ẹ̀yin olólùfẹ́ wa lórí ètò lónìí ẹ rí wípé nǹkan kì í sí ẹsẹ̀ ràgó àwa ò ní dákẹ́ láti máa polongo ìṣẹ̀ṣe àti àṣà torí pé ìṣẹ̀ṣe làgbà àṣà làṣà wa ìṣẹ̀ṣe ò ní parẹ́ bẹ́ẹ̀ ni àṣà wa ò ní parun ẹ má gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa àti gbogbo social media platform wa ẹ bá wa like ẹ bá wa love kẹ̀dẹ̀ bá wa share kẹ́ follow wa ẹ ṣé gan ni ìṣẹ̀ṣe á gbé gbogbo wa o.